Ẹ káàsán gbogbo ilé, ẹ kú ọjọ́ mẹ́ta nílé lóko lẹ́yìn òde. Gbogbo ọmọ ẹgbẹ́ ìmọ̀ Yorùbá pátápátá, gbogbo yín ni mò ń kí pé Happy New Year. May this year be a very prosperous year for us in the name of Almighty. Àtèmi àtẹ̀yin nínú ọdún tuntun tá a wọ̀ yìí, ire ló máa jẹ́ tiwa láṣẹ Olódùmarè ọba. Àní bá wọn wọ́wọ́ tí àní wá ọ láti. Ire ọ̀tún, ire òsì, òun ni ó wọlé wa nínú ọdún 2023. 2023. Ẹ bá mi ṣì pọ̀. Ẹ jẹ́ ká sáré ṣe mathematics bí ọdún yìí ó ti rí fún ara wa. 2023. 2 plus 2, 2 plus 0 plus 2 plus 3. Kí ló jẹ́? 7. That is telling you that this year is gonna be a year of perfection. It is going to be a year for new open doors. And if you believe, so shall it be. Èyí tí mò ń sọ léèbó náà ni wípé ọdún tá a wà yìí, bóyá a fẹ́ bóyá a kọ̀, ọdún àṣepé ni. Because pẹ̀lú calculation, tá a bá ṣí bí a ṣe máa ń ṣí ní ti numerology, a rí pé àròpọ̀ ọdún yìí 7 ló fún wa. 7, nọ́mbà 7, ó ń sọ nípa àṣepé, ẹ̀kọ́lẹ̀. In tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe tàbí tó ti takú síbì kan, this year you will complete it. O lè má ṣàmì, àmọ́ bó ṣe máa rí nìyẹn. You will complete it. Wàá ṣe àṣeyọrí lórí ẹ̀, wàá ṣàṣepé lórí ẹ̀ nínú ọdún tuntun tá a wọ̀ yìí, because it is a year of perfection. Ṣùgbọ́n ìmọ̀ràn kan tèmi máa fún wa, gẹ́gẹ́ bí èmi tí mo fún wa náà ni wípé gbogbo wa pátá, ẹ má jẹ́ ká dúró, ẹ má jẹ́ ká wòran. Àìmọye motivational speaker, wọ́n ní gbogbo things of the world, all is vanity, vanity. Ó jẹ́ má jẹ́ kán gba ẹ̀, ó jẹ́ má jẹ́ kí wọ́n ó tàn ẹ́. Bó o bá ṣe ń ṣiṣẹ́, èmi àárọ̀ ẹ̀ máa ṣoògùn. Bó o bá ṣe ń ṣiṣẹ́ máa ṣoògùn. Mi ò bo ẹnu sọ, mo sọ with open mouth ni. Ọ̀pọ̀lọpọ̀ láwọn máa ń wò mí pé báwo lobìnrin tó ń polówó oògùn tantan. Yes, àṣejù lọ́lọ́run ò fẹ́. Má kọjá yìí ẹ, ṣùgbọ́n àjò má fàájò sílẹ̀. Nítorí nínú ayé yìí, bó o bá dúró lásán, ti ara ẹ̀ á bá ẹ dúró. Ṣùgbọ́n fún gbogbo ẹ̀dá tí ò dúró, tó ń já sọ́tún, tó ń já sósì, tó ń mú ewé tó ń papọ̀ mégbò, tó ń porúkọ Ọlọ́run sí, wàá kúkú débẹ̀ láṣẹ Olódùmarè ọba. Ire ti ọdún yìí ó máa ju tọdún tó ń bọ̀ lọ láṣẹ Olódùmarè ọba. Ìgbéga tọdún yìí yóò ju tọdún tó ń bọ̀ lọ, àbí? Ó máa kọjá tọdún tó kọjá ni mo ti ẹ̀ sì fẹ́ máa sọ ẹ rí pé mo ti ń fò, mo ti ń fast forward. Ire ti ọdún yìí ó máa ju tọdún tó kọjá lọ. Wọ́n á ní àwọn kan máa ń fi ọdún yín dún. Táwọn bá fẹ́ fi ọdún yín dún, wọ́n á ní last year better jẹ́. That will not be your portion and my portion. Lágbára Olódùmarè ọba. Kò ní jẹ́ ìpín tiẹ̀, kò ní jẹ́ ìpín tèmi. Àwọnú ọdún yìí báyìí, ọdún yìí tún yàtọ̀ ẹrẹbẹntẹ ni. Òun ló máa jẹ́ ohun tèmi àti ẹ máa sọ nígbà tá a bá tún súnmọ́ wájú sí i láṣẹ Olódùmarè. Ẹ ṣé gbogbo ẹ̀yin tí a jọ rìnrìn àjò lórí ìmọ̀ Yorùbá ní ọdún tó kọjá 2022. Ọdún míì la tún ti wọ̀ yìí, èyí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ire, ọ̀pọ̀lọpọ̀ ìbùkún, ọ̀pọ̀lọpọ̀ ìgbéga, òun náà ló máa jẹ́ àtìpín èmi àtiwọ láṣẹ Olódùmarè. Mo jẹ́rìí àwọn ìmọ̀ Yorùbá wa, wọ́n dúró bá ti ṣe wọnú ọdún ìbá ẹlòmíì ká tó wọnú ọdún ìgan ló ti sọ pé ẹ wò ó, consultation báwo lòní ó ti rí, tọ̀lá ó tẹ̀lé, láti bẹ̀rẹ̀ sí ní ṣe é, tí Olódùmarè sì ń fún wa wí, tó ń fún wa sọ. Àdúpẹ́, ojú òní ti gbogbo wa láṣẹ Olódùmarè.
ṣé wá rí gẹ́gẹ́ bí mo ṣe sọ ní on the first nígbà tá a wá sórí program tó ló dà pé on the first láti wá sórí Ìmọ̀ Yorùbá gbé kì í ṣe pé bóyá nǹkan kan ṣe wá o mo tiẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tẹ́ wá béèrè pé kí ló dé o kí ló dé o kí ló dé o Yorùbá diaspora eléyìí lẹ́lẹ́kejì nínú ọdún yìí ẹ ṣe wọn kú àfiyèsí is not the first is the second because we came here on the first of this month. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń sọ pé bí a ṣe jọ rìn lọ́dún tó kọjá lọ́dún yìí ẹ wò ó àrà ọ̀tọ̀ náà ló máa bá dé láṣẹ Olódùmarè ọba ṣùgbọ́n ká tó lọ ẹ jẹ́ kí n sọ àwọn gbáǹkọ́gbì ọdún tó kọjá ẹ jẹ́ kí n sọ àwọn iṣẹ́ tó làmìlaka tí àwọn èèyàn ṣe tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹ́rìí sí agbára Olódùmarè lórí péjì yìí alákọ̀ọ́kọ́ níbẹ̀ èyí tí n bá ti rántí ni o mi ò ṣàkọsílẹ̀ alákọ̀ọ́kọ́ níbẹ̀ mo rántí pé a ju iṣẹ́ ewé rere ókè ìwọ tó bá lórí ọ̀fẹ́ láti wo eléyìí lónìí ohun ewé rere tá ṣẹ̀ṣẹ̀ ń pè fún wàá gbọ́ ń bí lónìí this is kí náà máa ń pè wọ́n ní collection so today's video is going to be collection of so many videos we have done in the past and either you like it or not àwọn boom ni àwọn iṣẹ́ tó ṣiṣẹ́ òun náà ni Ìmọ̀ Yorùbá máa ń jù síta gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ pé Ìmọ̀ Yorùbá ò ní bá wọn hìrà tí ò lọ́mọ nú so alákọ̀ọ́kọ́ máa bẹ̀rẹ̀ lórí iṣẹ́ ewé rere ẹ ti rántí ẹ̀ wọ́n ní iṣẹ́ yẹn òun ni ewé rere akọ àti abo bí o bá ti mú fewé ọlà sí ọ̀rọ̀ kan tiẹ̀ pa mí lẹ́rìn lórí ìyẹn lánàá ní kọ́ bá ní òun dọ́jà lè wá sọ fún wọn pé òun fẹ́ báwo ló tiẹ̀ ṣe sọ́nà òun fẹ́ rewé ọlà àwọn ẹ̀ wá sọ fún un pé ìgbó ni ló ní rárá o ló ń bá sá kúrò lọ́jà kí ló rò pé wọ́n ń pè léwé ọlà igbó ni Olódùmarè dá fún wa láti lò ó ṣùgbọ́n àwọn tí wọ́n sọ di nǹkan lónìí àwọn ni wọ́n fi ń ṣe tó wù wọ́n ṣùgbọ́n lára ewé tó jẹ́ pé èèyàn tó bá pe ara ẹ̀ ní oníṣègùn tàbí adáhunṣe babaláwo tí ò bá lo ewé ọlà láàárín ọ̀sẹ̀ kan a jẹ́ pé it's not of this world. So alákọ̀ọ́kọ́ yẹn náà nìyẹn ewé rere akọ ewé rere abo àti ewé ọlà wàá wá kì í papọ̀ wàá fi ọtí tàbí 7up òun ló máa fi rẹ́ ẹ wá gbọ́ ohun ẹ̀yẹn la ò fi sílẹ̀ gbà yẹn tó jẹ́ pé ẹ máa ń pè fún ni but for the new year gift here is the code wàá pé rere ló ní kẹ́ ẹ máa ré mọ́ mi àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà ẹ máa wá fi owó ọwọ́ yín ré mọ́ èmi Ọlábísí Lọláwà ẹ lè máa porúkọ mi sí gbogbo ìtẹ́ bá ń pè o ẹ lè máa porúkọ mi sí ṣùgbọ́n níbẹ̀ yẹn orúkọ yín lẹ máa fi sí àtorúkọ ìyá yín ẹ ní kẹ́ máa fi owó ọwọ́ yín ré mọ́ mi o nítorí pé ìpakúpa òun lọ tí ń pa ni ìpakúpa báyìí ni gbó ń pa ni èmi Lábísí Lọláwà mo ti digbó lónìí mo ti dọtí lónìí kí n máa pa yín nípakúpa ó dìgbà tẹ́ ẹ bá tó dá mi lọ́lá ó dìgbà tẹ́ ẹ bá tó ràn mí lọ́wọ́ ó dìgbà tẹ́ ẹ bá tó fi ewé àbí owó ọwọ́ yín tẹ́ ẹ bá fi dá mi lọ́lá kára yín ó tó balẹ̀ wàá wá bù wàá mú tó bá ti ń lọ síbi iṣẹ́ ẹ̀ láàárọ̀ ó tán kò jù bá ń lọ ní gbogbo ayé bá gbòkìkí ewé rere ni o àtakọ àtabo àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè nítorí pé wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ló ní bá a bá filẹ̀ bẹ́ẹ̀ bá lò bí ò bá jẹ́ ńkọ́ ṣùgbọ́n àdúpẹ́ torí pé bá a ṣe jù fún yín tẹ̀yìn náà hàn ó ṣiṣẹ́ fún yín ẹnìkan sọ pé I look pregnant ta nìyẹn Uchechi ike òkú àbẹ́ ń gbọ́ ó ga o so nínú ẹ̀ ó ní alákọ̀ọ́kọ́ tí mo mú wá fún wa lónìí àti ohun ẹ̀ ẹ má wàá gbàgbé a máa ń sọ fún yín lórí Ìmọ̀ Yorùbá tí n bá lè kó gbogbo ẹ̀ pọ̀ lónìí màá ṣe lónìí màá tún ṣe lọ́la so you have all in one package àbí bẹ́ẹ̀ kọ́ wàá ní gbogbo ẹ̀ nínú ẹyọ kan bọ́ ṣáà lè kó gbogbo ẹ̀ pọ̀ sínú ẹyọ kan àbí inú méjì ṣá Ọlọ́run á ṣàgbà mẹ́ta torí ká má bàa waste time ara wa alákọ̀ọ́kọ́ nìyẹn ní ti ewé rere akọ àti abo èwo lẹ́lẹ́kejì Indomie èyí tá a fi di màmá Indomie
tá a fi di ìyẹn a ní indomie ló máa fi sè é. Ewé tó nílò náà ni ewé tàǹgìrì tó bá ṣe kóbìnrin ni ọ́ 7, tó bá ṣe pọ́kùnrin ni ọ́ 9. bó bá ti méwé tàǹgìrì wàá wá mú ìyèré 16, rodo ẹyọ kan àti atare wàá mú yẹn wàá kà sí àtọkùnrin àtobìnrin 9 nìyẹn wàá mú wàá dà sí ni. bó bá ti mú rodo ẹ gé sí 2. tó bá ti mú rodo ẹ gé sí 2. tó bá ti gé rodo ẹ sí 2 mú ewé tàǹgìrì lọ̀ kó kúná dá indomie ẹ̀ sórí iná bá a ṣe ń sè ní 2 minutes ẹ̀ náà ni fomi sí dá gbogbo èròjà ẹ sí rodo tó gé sí 2 dà sínú ẹ̀ ata yèrè 16 lọ̀ kó kúná dà sí. tó bá ti wá fẹ́ jiná atare 9 dà sí ò nílò yẹn dà sí kó rò papọ̀ sọ̀kalẹ̀ sórí òṣùká kó gbàdúrà sí tàbí kó gbé sórí nǹkan gbé sórí tébù ṣáà má gbé sílẹ̀ lẹ̀ gbàdúrà sí kó bẹ̀rẹ̀ sí ní jẹ. ó lè fi yẹn sẹ́ẹ̀kan lọ́sẹ̀ mo bẹ́ẹ̀tì ẹ̀ wípé o ò ní máìní o ò ní táwọ́ ná. ó di mélòó ó di 2. that is the second one. ṣùgbọ́n ẹ má gbàgbé a máa sọ lórí péjì pé before you start anything tó o bá ti kọ́kọ́ join ní péjì gram tó lọ́n sọ pé kó o rí wa lórí péjì yìí nǹkan àkọ́kọ́ tí kò kọ́kọ́ ṣe náà ni wípé fi tó ẹ̀wẹ̀ ó kéré tán ọjọ́ 7 tó bá ṣe pé ìwọ náà mọ̀ pé yes èèyàn kan ti gbé wa olúwa ti gbé mi róògùn wọ́n ní I want to ask about the urine that you said we should be using bathe our children. Is their own urine or their mother or father's own? If you are using it for the children, it is better you use the mother's own. ẹ lo ti màmá tó bá jẹ́ pé àwọn ọmọ lẹ̀ ń lò fún. kódà ọkùnrin gan nígbà tí àwọn èèyàn ní testimony tó pọ̀ jù lórí urine ó nígbà tí wọ́n lo ti àwọn tìyàwó wọn tàbí tìyá wọn. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ó lè lo tiẹ̀ náà. tó o bá ti kọ́kọ́ dórí péjì yìí kọ́kọ́ bá wa mú ìrìn àjò yẹn pọ̀nà. kí ló fẹ́ fi ṣe? o fẹ́ fi mú ọwọ́ burúkú kò lára. o fẹ́ fi wẹ gbogbo ibi ara ẹ o fẹ́ fi wẹ̀ dànù. a sọ débi wípé tó o bá jẹ oúnjẹ lójú oorun tó o bá ti kọ́kọ́ jí gram láàárọ̀ báyìí kó o tó bá ẹnìkan kan sọ̀rọ̀ ìtọ̀ tó bá kọ́kọ́ tọ̀ yẹn gbé díẹ̀ tọ̀ díẹ̀ dànù gbé díẹ̀ kó mú. gbogbo ohun tó jẹ lójú oorun pátá wàá bì wàá yà á. mo rántí pé bóyá right up yẹn kọ́kọ́ wáyé bóyá bíi was it not 5 years ago. àwọn medical doctors àwọn scientists they came to attack us lórí péjì yìí but I was able to give them an attack. mo rántí kí làtáàkì tá a lò fún wọn bàbá mọ̀ ní tá a sọ fún wọn náà ni wípé ó dáa náà ẹ ń sọ fún mi nísìnyí pé kò yẹ kán mùtọ̀ kò yẹ kán ṣe gbá oògùn wà fún gbogbo nǹkan ó dáa náà téèyàn bá jẹun lójú oorun kí ni oògùn tẹ ní fún. gbogbo wọn bá ń wò mí wọn ò bá lè sọ̀rọ̀ a wá sọ fún wọn wípé òkè ó dáa náà tí ò bá ti sóògùn fẹ́ni tó jẹ lójú oorun o a jẹ́ wípé eléyìí rẹ́sípì táwa gbé síta yìí àwa sọ pé a lóògùn fún ó dẹ̀ ń ṣiṣẹ́ fún gbogbo ẹni tó ń lò pátápátá ó yẹ ẹ̀sọ̀ mi bó ṣe di pé oníkálukú ń wò nìyẹn. níta wá rí tí gbogbo èèyàn wá ń gbé kiri nísìn wípé ẹ lò tọ́yín àdúpẹ́ pé àti ọwọ́ ìmọ̀ Yorùbá ló ti kọ́kọ́ jáde. a sọ story a sọ story yes wọ́n ní ẹni tó bá mọ̀ àti dídí olùnàgún àwa ọmọ àti ìlú ẹ̀ a kàn ń sọ fún yín bí ẹ ṣe lè lò tí ó fi ṣiṣẹ́ tí ó fi jẹ́ ni awẹ́nu ni atúdè ni tẹ́ ẹ bá lò ó bó ṣe yẹ kẹ́ ẹ lò ó. so ìtọ̀ yín ó wà very very powerful. ẹ ju ẹni oògùn lọ if you can rely on your urine if you can use your urine frequently you'll be free from any troubles any problems wàá tiẹ̀ kọ́kọ́ bọ́ná any bondage wàá tiẹ̀ kọ́kọ́ bọ́ná in tí ìtọ̀ ẹ tó wà fún nìyẹn. torí ẹ̀ la ṣe máa ń tẹnu mọ́ pé tá a bá ti ṣe program tiẹ̀ ti fi sọ́kàn pé nǹkan tá a kọ́kọ́ máa sọ nìyẹn. if you are just watching
this program, if you are just joining this page, the first thing you need to do is bathe your urine at least for 7 days, so that whenever you are using other things, it will work faster on you. Ó máa wà more effective than pé kò kàn bọ́ síbẹ̀ kò kàn sọ pé èmi náà ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. So bó ṣe jẹ́ nìyẹn. Mo ti mú méjì wá nínú ètí a fi síta ní ọdún tó kọjá. Mo rántí pé a wá fi iṣẹ́ kan síta. A fi iṣẹ́ kan síta nígbà yẹn. Iṣẹ́ àsèjẹ onípèrè. Mo pè ní pèrè because nígbà tí a pè ní orúkọ tí gbogbo wa mọ̀ sí, which is pọ̀nmọ́. Nígbà tí a pè bẹ́ẹ̀, Facebook ó ti lọ, at least nígbà yẹn a ti máa lọ bí 800 plus views, 800,000 views. Wọ́n gbé wálẹ̀ nítorí pé a pè ní pọ̀nmọ́, àdẹ̀kọ pọ̀nmọ́ sí. That was why we use pèrè. So àsèjẹ tí à ń sọ yìí náà, banga ni. Nítorí pé gbogbo ẹni tó lórí ọ̀fẹ́ láti jẹ, gbogbo ẹni tó lórí ọ̀fẹ́ láti lò, oh my goodness, wọ́n máa testify sí o. Ohun tó wá dáa tó bá jẹ́ pé o fẹ́ ṣènáwó, tó bá ti ra pọ̀nmọ́, wàá wá ewé òwú akẹ́ṣẹ́, wàá wá ewé ajé ṣẹfunṣẹfun, àtàjọ̀sí. Tó bá ti mú àtàjọ̀sí 16 ni tó lọ̀ mọ́ ewé ajé àti ewé akẹ́ṣẹ́, wàá mú pọ̀nmọ́ ẹ̀ wàá gé sí 16. Wàá wá sè é lépo níyọ̀. Bó o bá ti sè tán, gbé kalẹ̀, má jẹ́ kí díẹ̀ kanlẹ̀. Kúnlẹ̀ tí ṣàdúrà sí, jẹ. Ó dáa gan tó bá ní bóyá ìnáwó ń bọ̀ lọ́nà tó fẹ́ ṣe, irú àsìkò tá a wà tó jẹ́ pé àwọn ọmọ school fẹ́ sanwó, wọ́n tún ti wọlé, a fẹ́ sanwó ilé, a fẹ́ sanwó gbá. Tó o bá jẹ, àṣírí bíbò á wá. Olóore á dìde sí ẹ, wàá rí aláàánú. Oríṣiríṣi la fi síta, ṣùgbọ́n mò ń sọ̀rọ̀ nípa àwọn èyí tí àwọn èèyàn pariwo ẹ̀ jù. Bẹ́ẹ̀ ni, àwọn èyí tí àwọn èèyàn kó kìkì ẹ̀ nígbà tí wọ́n lò ó tí wọ́n jẹ, ó pọ̀ o. Ṣùgbọ́n èyí tí mo bá rántí lónìí, màá sọ jáde. Nínú ọdún tó kọjá yẹn náà a sọ̀rọ̀ nípa hidden secret revealer. Ìyẹn èyí tí a fi mọ kí làwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa. Kí ni tá bá fẹ́ mọ̀ pé okay, ó tiẹ̀ ti wá sú èmi báyìí, mo ti wádìí mi ò rí. A wá fún ẹ níṣẹ́ yìí pé lọ wá àwo funfun. Tó bá ti wá àwo funfun, bú iyọ̀ ìsebẹ̀ sínú ẹ̀, iyọ̀ tá a fi ń sebẹ̀, bú sí i. Tó o bá ti bú iyọ̀ ìsebẹ̀ sínú ẹ̀, tẹ ifá tí à ń pè ní èjì ogbè, tẹ̀ sórí iyọ̀ yẹn, kó wá ṣàdúrà sí i. Bó o bá ti ṣàdúrà sí i, gbé sí ìgbèrí tó fi fẹ́ sùn, tàbí bó bá ṣe pé ìwọ tó lo bed, gbé sí abẹ́ bẹ́ẹ̀dì ẹ̀, jẹ́ kó bọ́ sí center àbí tó kọrí sí. Ìwọ tó bá jẹ́ pé lẹ́ẹ̀lẹ́ ni mattress títí ẹ wà, gbé sí ibi tí o kọrí sí, jẹ́ kó wà níbi orí ẹ̀ báyìí. Lọ́sùn, wàá rí àṣírí tó jinlẹ̀, tó milẹ̀, tó halẹ̀ nípa ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀. Ìwọ tó bá mọ̀ pé òkè oníyọ̀ yẹn èmi ṣe tún lo eléyìí, wá glass cup tó plain, glass cup tó mọ́ dáadáa, plain glass cup. Tó bá ti wá, bú iyọ̀ sí àtẹ́lẹwọ́ ẹ̀ báyìí, ṣàdúrà sí dáadáa. Ó fẹ́ mọ àṣírí ayé ẹ ni, you say it to that salt. Dà sínú omi nínú glass cup yẹn, fill omi yẹn to the brim. Kó gbé sí ìgbèrí ẹ̀sùn lálẹ́. Wàá rí àṣírí, ẹ̀rù á bà ẹ́. Wàá rí àṣírí, ẹ̀rù á bà ẹ́. Nítorí pé ẹni tí a bá fẹ́ fi hàn, wàá rí, kó bá jẹ́ pé primary 2 níṣòro ayé ẹ ti bẹ̀rẹ̀, wàá ríra ẹ ní primary 2 and the whole story will be told. Wàá gbọ́ gbogbo ìtàn yẹn, wàá mọ bó ṣe rìn, wàá mọ bó ṣe ṣe. So ìkan tún nìyẹn nínú àwọn nǹkan tá a fi síta. A fi ti onígi ìṣáná náà síta, wípé báwo ló ṣe lè mọ̀ táwọn èèyàn, bóyá àwọn èèyàn burúkú, bóyá wọ́n ṣiṣẹ́ lé ẹ lórí, bóyá ọ̀tá tó lẹ̀ mọ́ ẹ pẹ́ kí ni. A sọ nípa ẹ̀ náà, mo gbé wá lórí péjì yìí. That was last year. Nínú àwọn iṣẹ́ tí a tún gbé jáde ní ọdún tó kọjá, a sọ̀rọ̀ nípa ẹ̀bẹ̀ àwọn àgbà tó tún ṣiṣẹ́ ẹ̀yọ́nú téèyàn fi ń pàdé olóore láàárín ọjọ́ 3 péré. Bẹ́ẹ̀ ni, nígbà tá a tún fi síta, àwọn èèyàn ti ẹ̀ ọ́dà ìyẹn lọ bí ọlá Ọlọ́run, mi gbọ́dọ̀ parọ́. Èyí tí wọ́n sì ní testimony. Kí la fi ṣe yẹn? Ẹyẹ òbẹ̀ kan péré, ẹyin adìyẹ ìbílẹ̀ kan pẹ̀lú atare kan.
wàá dẹ̀ jó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Bó o bá ti jó, aago kan òru ni wàá lò. Aago kan òru ló máa lò. Tó bá ti di aago kan òru ǹdé ńlẹ̀, àwa sọ fún yín pé tó bá ti di 10 minutes to 1 ó ní kẹ́ ẹ dìde. 10 minutes to 1 naked yourself, ẹ bọ́ra yín sí hòhò ọmọlúàbí, kẹ́ bẹ̀rẹ̀ sí gbàdúrà. Kẹ́ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ẹ bẹ̀ Olódùmarè, ẹ bẹ̀ àwọn tó láyé kí wọ́n yọ̀ǹda ire fún yín. Ẹ wá bẹ̀ Ẹlẹ́dàá yín kó ṣàánú yín, kó jẹ́ kẹ́ rìnnà pàdé olóore, kó lóore ó rìnnà pàdé yín. Nítorí ẹlòmíì tó wà nú ayé, olóore ẹ ti ń wá tipẹ́tipẹ́ o, ṣùgbọ́n wọ́n ṣètò ẹ̀ débi pé wọn pàdé rí. Wọ́n á ní ó dẹ̀ débí nìsín ó béèrè ẹ o. Kí ló dé tá kì í pàdé? Gbàdúrà yẹn kó rìnnà pàdé olóore, kó lóore ó rìnnà pàdé ẹ̀. Wá mú, o lè fẹ́ kọ́ lò, o lè fọtí lò, bá a ṣe sọ́ngbà náà nìyẹn. Tí àwọn tó dẹ̀ lórí ọ̀fẹ́ láti ṣe ń gbà náà, oníkálukú ló lọ. Ọpẹ́ ni fún Olódùmarè ọba. Èwo tún ni? A tún mú iṣẹ́ alálùbọ́sà. Destroy the enemies before they destroy you. Àwọn míì bóyá wọ́n ti ẹ̀ka sáwàdà ni o. Olúwagbémiró Ògúns, we don't have an exact date tá à ń ṣe tàbí exact day tá à ń ṣe. Tá a bá ti fẹ́ wá, kàn wá náà ni. A kì í ṣe advertisement pé we are coming online. No, we don't do that on IMO Yorùbá. We just come. Nígbà tá a bá ti dé náà ládé. Àwọn olólùfẹ́ wa tán bá wà ńbẹ̀ náà máa ń darapọ̀ mọ́ wa. Ẹ̀rí ni tó bá jẹ́ pé bóyá à ṣe and give prior notice. Bóyá out of more than 200,000 followers, bóyá ó yẹ ká pọ̀ jù báyìí lọ, ṣùgbọ́n we are okay fún àwọn tó bá wò pẹ̀lú wa. Àwa gbà pé àwọn tí Olódùmarè sọ pé kí wọ́n ó wò náà ni wọ́n ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. So ìyẹn náà ó lọ bẹ́ẹ̀. A fìyẹn náà síta ní ti àlùbọ́sà àti píìnì láti borí gbogbo ẹni tó bá ń yọ wá lẹ́nu, láti borí ọ̀tá, láti ṣẹ́gun àwọn ẹni ibi. Oh my goodness. Àwọn èèyàn ṣe é. Ṣùgbọ́n èmi máa ń sọ fún yín, ẹ kíyèsí nǹkan kan o. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú ayé yìí, àwọn ni wọ́n ń ṣera wọn. Bẹ́ẹ̀ ni, kọ́kọ́ yẹ̀ wò dáadáa. Kọ́kọ́ yẹ ara ẹ̀ wò, kó má jẹ́ pé ìwọ gan ló ń ṣe ara ẹ̀ níkà, kó o tó lọ gún àlùbọ́sà ní kẹ́ṣẹ́ o. Kó o tó lọ gún àlùbọ́sà ní kẹ́ṣẹ́ o. Ó yẹ yẹra rẹ wò kó má bàa gúnra rẹ lábẹ́rẹ́ o. Ṣùgbọ́n iṣẹ́ alálùbọ́sà tá a gún lábẹ́rẹ́ 50, office pin 50 ló fi gún. Wọ́n wá máa pè gbogbo ọ̀tá tó ń ṣe mí orí ẹ̀ rèé, ó ní mò ń gún yìí. Ìnira máa bá ọ̀tá ẹ̀, wàhálà máa bá ọ̀tá ẹ̀, ṣùgbọ́n má ṣàbúrú síyàn. Ìwọ tó o bá ṣe tó jẹ́ pé ìwọ gan olórí aláburú ni ẹ, yóò padà sí ẹ lórí, yóò padà sí ẹ láyà. Barista níbẹ̀ wúrẹ́ bá bójú ẹ̀yìn, á mèpè fèlè pè bínú ẹran bá mọ́. Bàgùtàn bá bójú ẹ̀yìn, á mèpè fèlè pè bínú ẹran bá mọ́. Bínú ẹran bá mọ́ ni o. So ìwọ tó fẹ́ sàsíyàn, kọ́kọ́ rò ná, ṣé mi náà ò sàsíyàn? Ṣé mi ò ṣàbúrú síyàn? Kó o tó wá rò pé ẹni tó bá ń ṣàbúrú sí mi, mo fẹ́ bá wọn jà. Olódùmarè á ràn wá lọ́wọ́ o. Ó di mélòó? A tún fi iṣẹ́ tá a pè ní àṣírí bíbò tá a sọ wípé a máa dín pẹ̀lú ẹyin ìbílẹ̀ 3. Níbi tá a ti sọ wípé kí ẹ wá ewé pápásán. Ewé pápásán la pè é. Bẹ́ẹ̀ bá ti mú ewé pápásán, ẹ lọ̀, ẹ mú ewé ajé ṣẹfúnṣẹfún, ẹ lọ̀ pọ̀ mọ́. Ẹ mú ẹyin 4, ẹ fọ́ lé lórí, ẹ fà ń tẹ́ lọ, ẹ fà sínú ṣàsùn. Ẹ mú ẹyin 4, ẹ dà lé lórí, ẹ fi sí, ẹ mú òrí tíntínní, ẹ fi sí, ẹ fi yọ̀ sí to your taste. Ẹ máa wá rò títí tó máa fi jiná. Bó bá ti jiná, ẹ sọ̀ sórí nǹkan, ẹ ṣàdúrà sí. Àṣírí bíbò ni. Àṣírí bíbò tó lágbára ni. Olúwatóyìn Ahmed, láṣẹ Olódùmarè, ẹ máa ní testimony. Wọ́n lẹ́yìn ilẹ̀ rí kàn láṣẹ Ọlọ́run. So tó bá ti pò pọ̀ tó ti ṣe ìwọ náà mọ̀, tó bá ti jiná, sọ̀kalẹ̀
ṣàdúrà ó lè fi yẹn náà sẹ́ẹ̀kan lọ́sẹ̀ ìjọ Monday ló dáa jù o ò ní táwọ́ ná títí tọ́sẹ̀ yẹn á fi tán ṣùgbọ́n iṣẹ́ ògùn ṣíṣe iṣẹ́ àjò ṣíṣe ó dàbí ẹni ṣiṣẹ́ àdúrà náà ni o ò lè sọ pé torí pé mo ti gbàdúrà lánàá ní ìsàbí mo fọ̀sẹ̀ kan gbàdúrà so gbogbo oṣù kan mi nílò àdúrà irọ́ ni you have to be renewing your strength bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ àjò ṣíṣe bó bá ti ṣe lọ́sẹ̀ yìí tí ìyanu ṣẹlẹ̀ kó sọ pé kó dúró bí wọ́n bá tiẹ̀ wá ṣe lọ́sẹ̀ kan tó tí rí nǹkan kan ò ṣe má relent èló ló fẹ́ fi ṣe ká sọ pé ẹyin 100 naira 400 tó wàá mú ewé pápá san já sí rò gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn kó ṣe ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ àṣírí á máa bò owó ò ní tán lọ́wọ́ ẹ̀ a fi iṣẹ́ ìyọ́nú kan tó wà pa tó dáa tí ò jọ àwọn èèyàn lójú a fi sílẹ̀ lórí péjì yìí a sọ pé ọlọ tẹ́ fi ń lọta ẹ gbé síta gbangba nínú òrùn tẹ́ bá ti gbé síta gbangba ẹ mú iyọ̀ ẹ fi sórí ẹ spread iyọ̀ yẹn sórí ọlọ tẹ́ bá ti spread ẹ sórí ọlọ ẹ mú òrí ẹ jù sáàárín ẹ wá jẹ́ kí òrí yẹn yọ mọ́ tó òrùn yẹn bá ti pa tí òrí ti yọ mọ́ iyọ̀ ẹ wá lọ mú ọṣẹ ìbájọṣẹ dúdú ìbájọṣẹ Ghana ìbájọṣẹ green ìbájọṣẹ Igbo gbogbo ẹ fi ọṣẹ kó lójú ọlọ tẹ́ bá ti fọṣẹ kó ẹ fi ọwọ́ yín pò dáadáa ẹ máa wẹ̀ jáde ayé á máa rí yín wọ́n á máa yọ́nú sí yín ni ẹ má gbàgbé lórí péjì náà láti fi ẹ̀yọ́nú olóyin lẹ̀ àwọn èèyàn wá ọ̀dà ẹ̀yọ́nú yẹn etí inú mi dẹ̀ dùn wípé àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé complete set ẹ̀yọ́nú wa lórí ìmọ̀ Yorùbá ó wà tó jẹ́ pé ẹ̀yọ́nú complete ni gbogbo ohun tí wọ́n ń pè ní ẹ̀yọ́nú òun náà la kó síbẹ̀ tí Olódùmarè dẹ̀ ń gbà fún wa ẹ̀bù tí a fi ń pàdé olóore láàrin ijọ́ mẹ́ta ìyẹn náà wà torí pé wọ́n ní bògùn ẹni bá dáni lójú àmọ́ fọwọ́ ìgbárí ni ṣe mí kó kú lára àwọn discoveries ìmọ̀ Yorùbá náà ni ṣùgbọ́n a ti sọ pé níyẹn o a ní fi àṣírí ṣe mí kó kú sílẹ̀ kó dẹ̀ lè bọ́ta kó lè jò kó lè leak ìwọ tó bá nídìí ẹ̀ ọ́dà fún níbi tí mo ti sọ pé ìwẹ̀ kan péré ni wàá wẹ̀ lọ́dún tó bá ti wẹ̀ ṣe mí kó kú lọ́dún yìí ó tún ọdún tó ń bọ̀ kó tó wẹ̀ gbogbo ẹni bá bẹ́ẹ̀ forí gbárí gbogbo ẹni tó bá ránṣẹ́ aburú sí ẹ ikú ló fẹ́ fi ṣe gift ọdún bẹ́ẹ̀ ni a sì dúpẹ́ torí pé Olódùmarè ò ń ṣàmì sí àwọn iṣẹ́ wa pọ̀ bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ṣé a lè lo ọlọ tí a fi ń lọ ọṣẹ ó wà òkè ẹ ṣáà ti gbé síta ẹ jẹ́ kó rùn pa kẹ́ fi yọ̀ sí ẹ fòrí sí ẹ jẹ́ kó yọ́mọ ẹ wá fọṣẹ kó ẹ gbàdúrà sí ẹ kó sínú ike funfun ẹ bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ láràárọ̀ àdúrà wa gbà láṣẹ Olódùmarè ọba mi ò fẹ́ waste time wa ṣẹmọ revision ni àkópọ̀ fún ọdún tuntun ni in case bóyá ìwọ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ìmọ̀ Yorùbá Muyikom Jayeola it isn't that I don't want to reply o but ṣe ra àwọn messages yẹn Ọlọ́run àmọ́ pé ìfẹ́ wa náà lẹ́ni o tẹ́ fi ń ṣe bẹ́ẹ̀ ìfẹ́ wa lẹ́ni o àmọ́ ṣe rí mí pé àwọn èèyàn wa bóyá ká sọ wípé àìgbọràn àbáwọn míì mọ́ ọmọ tọ́jà ni tá a bá sọ wípé ẹjọ́ ẹ má béèrè lórí WhatsApp ká lè rí ààyè dá àwọn èèyàn tí wọ́n fẹ́ ọ̀dà fún nǹkan ká lè ráyè dá wọn lóhùn irọ́ ni o ìbéèrè ni o ṣe rí New Year greetings mi ti dáhùn ẹ̀ tán níbi tí ó pọ̀ dé so ẹlòmíà ní o máa ti ṣe kinní o máa ti sanwó consultation láti jẹun dẹ̀ ti send the receipt mo ṣẹ̀ṣẹ̀ ń rí ni báyìí nígbà tí n bá ti ṣí ibi tí n bá lè ṣí dé and I don't want to delete anything ibi tí n bá ti ṣí dé náà ni màá stop ẹ̀ sí tó bá ti dijọ́ kejì àtún continue bẹ́ẹ̀ nínú ẹ̀ náà lẹ máa fẹ́ ká gbé call so reason tó fi ń rí bẹ́ẹ̀ nìyẹn most of the time ṣe mọ̀ pé a máa ń sọ lórí ìmọ̀ Yorùbá the direct call phone kò kí wà ní on láàárọ̀ kùtùkùtù ó di 11 sí 12 ká tó tàn
kí ni reason? A máa ń fi àyè sílẹ̀ fún àwọn èèyàn wa tí wọ́n lè lo direct call nítorí pé a ti mọ iye owó tó máa ná wọn láti pè wọlé ní àárọ̀ láti nǹkan bí aago 8 títí di 11. A fi respond sí call wọn, a fi dá wọn lóhùn. Lẹ́yìn yẹn a wá change yẹn, a bọ́ sí normal call, ìyẹn direct call fún àwọn tó wà ní Nàìjíríà. Ìwọ tó bá wà ní Nàìjíríà tó bá pe WhatsApp call ẹ pé mo máa ń sọ pé kì í gba WhatsApp call. Nígbà míì ẹlòmíì máa ń kà sí ìbínú, ẹlòmíì máa ń kà sí ìjà. Kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. Ṣe rí nígbà tí a bá ti dáhùn kọ́ọ̀lù nígbà míì tó bá ti di ẹ̀fọ́rí, àwa pa fóònù à ń láti relax. So nǹkan tó ń jẹ́ kó rí bẹ́ẹ̀ nìyẹn. Ẹ kú fẹ́ wa, Olódùmarè á nífẹ̀ẹ́ ẹ̀yin náà, ṣùgbọ́n ẹ jẹ́ kó rọrùn fún wa. Ìwọ tó bá fẹ́ order nǹkan ni kó bá wa sọ̀rọ̀ lórí WhatsApp. Ìwọ tó bá wá ní ìbéèrè bóyá lórí àwọn post kan tá a ti ṣe, bóyá lórí àwọn videos tá a ti gbé síta, fi sí orí ibẹ̀ fún wa. Béèrè question yẹn sórí post yẹn, a máa dáhùn níbẹ̀. But ìwọ tó bá wà pé okay, ọ̀rọ̀ tèmi, I need to talk to you, call directly. A jọ sọ̀rọ̀ bí ọmọlúàbí. Olódùmarè á ràn wá lọ́wọ́. Ọdún yìí á sàn wá sí owó, á sàn wá sí ọmọ, á sàn wá sí ire gbogbo láṣẹ Olódùmarè ọba. Ẹ má gbàgbé, one of the discoveries of IMO Yorùbá ó ní money oil. Money oil dá ní péjì tiẹ̀ lọ́tọ̀. Ní money oil IMO Yorùbá. So táwọn èèyàn náà tí wọ́n dẹ̀ ń jẹ́rìí sí agbára Ọlọ́run, ìyẹn ń tiẹ̀ kò fún ẹ ní wàhálà. Ọmú fi sọ́wọ́ báyìí, rápọ̀ báyìí, rápọ̀ báyìí, rápọ̀ báyìí, rápọ̀ báyìí, rápọ̀ báyìí. Bó o bá ti rá tó rá, máa gbàdúrà. Ọwọ́ mi kó kówó jọ, owó ńláńlá, ire ńláńlá, kí n fọwọ́ mi yìí kí n fi gbé ohun re ṣe. Kó má ní mi lára láti ṣe ohun re. Ọwọ́ mi kó má da ajé nù mọ́, ọwọ́ mi kó má da ire nù mọ́. Ire ńláńlá ni kó máa wọlé fún mi. Tó bá ti fi rá tán, máa lọ síbi iṣẹ́. Ìyẹn ò jù bẹ́ẹ̀ lọ, just máa rá mọ́ náà ni. Ọlọ́run dẹ̀ ń gbàdúrà. So many of them. Ẹ jẹ́ n dúró ń bí lónìí. Tó bá dọ̀la, màá tún máa tẹ̀síwájú láwọn iṣẹ́ wa tí ó wà ń ta. IMO Yorùbá, please, orí bíbọ ẹ bá wa ṣàlàyé fún àwọn tí kò sí nítòsí ṣe lè bọ orí fún wọn. Ọlájídé Rótìmí, ọ̀rọ̀ ta àbí ọ̀rọ̀ ilé àkì sọ níta. Tẹ bá fẹ́ mọ̀ nípa ìyẹn, àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ IMO Yorùbá, wọ́n mọ bá a ṣe ń ṣe, wọ́n mọ bá a ṣe ń tò, wọ́n mọ bí Ọlọ́run dẹ̀ ṣe ń gbà fún wa pẹ̀lú bá a ṣe ń ṣe. So ní gbogbo orí bíbọ nǹkan tẹ bá fẹ́ mọ̀ nípa ìbéèrè tẹ́yin bá ní, ẹ bi wá ní orí. Ṣùgbọ́n tẹ́ bá ti ṣe tán nísìnyí, mo lè má tan direct call ló, ẹ ní bínú. Ṣé mọ̀ pé àsìkò Ifá dídá la wà yìí, à ń dá àwọn èèyàn wa lóhùn díẹ̀díẹ̀ láì dá ẹnì kankan lágara. Olódùmarè yóò ràn wá lọ́wọ́. Ìwọ náà sì lè ṣe àyẹ̀wò fún ọdún tuntun pẹ̀lú 5,000 naira. Kò sí bójúbójú, 5,000 naira ni. Wà kàn kọrúkọ ẹ, ṣáà wá sínú WhatsApp. Èmi náà fẹ́ dáfá o, mo fẹ́ bá fá ní gbólóhùn o, báwo lọ́dún yìí ó ti rí o. Olódùmarè ló mọ̀, ṣùgbọ́n nípa ìmọ̀ àti òye díẹ̀ tó fún àwa lórí IMO Yorùbá, a fi ràn àwọn èèyàn lọ́wọ́. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Prince Oyewo Alani, ṣe rí, ẹ má jẹ́ kí n tàn yín, mi ò déèyàn kankan mọ̀. Ẹ lè pè mí, a lè jọ sọ̀rọ̀. Tó bá dijọ́ kejì ká tún pè mí sọ pé kí la jọ sọ. Bẹ́ẹ̀ ni, nítorí pé lójoojúmọ́ ọ̀rọ̀ irú ètẹ́yìn sọ gangan, ó lè jẹ́ pé bí èèyàn 10 rú ẹ̀ la máa bá sọ̀rọ̀. So báwo ni mo ṣe wá fẹ́ mọ tẹni tó jẹ́? Mo ní láti bi yín pé tẹ bá ti ṣàlàyé díẹ̀, ayé mi. The same number wa, òun náà ni WhatsApp number wa. Ṣùgbọ́n ẹ má wá sórí WhatsApp number wa béèrè. Except mo fẹ́ order nǹkan, mo fẹ́ ra nǹkan, mo fẹ́ dáfá, mo fẹ́ ṣe nǹkan báyìí ní ti business, purely for business, ẹ jọ̀ọ́. The number is 09024440432. 09024440432. That is the number to call if you want to call us, and that is the WhatsApp number. Yes. Ẹ̀yin tẹ́ sọ pé àwọn kan ń pè yín, wọ́n bá yín sọ̀rọ̀. Ìpè Ifá dídá, ẹ wá dáfá
2000 ní 2 kinní kan ni wọ́n fẹ́ gbà yín ni o, kì í ṣe ìmọ̀ Yorùbá o. Àmọ́ bí ẹni yẹn ṣe ń manage tó ṣe ń get in sí àwọn èèyàn, but the only number tí ìmọ̀ Yorùbá fi síta òun náà ni nọ́mbà tí mo pè fún yín sìn yìí 09024440432. That is the only number. If you want to contact us, if you want to talk to us, then if you want to order for anything, you want to WhatsApp, that is the number. So bó ṣe jẹ́ nìyẹn. Òjó Ṣẹ́gun Sharon, you said you have been calling, no response. Maybe you are calling at the wrong time. Ṣé mọ̀ wípé nígbà míì tá bá ń ṣe nǹkan lọ́wọ́ ó ṣòro fún wa láti gbé call. Inú mi dùn ìgbà tẹ́nìkan ti máa ń complain ẹ̀ ń pè ẹ̀ gbé call níjọ́ yẹn tí wọ́n lórí ọ̀fẹ́ láti wá ṣe nǹkan kan tá a jọ wà ń bẹ̀. Wọ́n ṣe wá ń sọ mo ní òkè èèyàn ló ń pè náà nísìn, ṣé mo lè gbé call ẹ̀? Wọ́n ní mo ti understand. So bó ṣe rí nìyẹn. Ẹ bá ṣe rí Ọlọ́run á ràn wá lọ́wọ́, inú gbogbo wa dùn. Lọ́la ẹ jẹ́ ká tún continue lórí àwọn banger, lórí àwọn boom till last year. But if you want to order for anything on ìmọ̀ Yorùbá lórí àwọn iṣẹ́ tá a ti fi síta tàbí wò kàn tí ẹ mọ nǹkan tó fẹ́ ṣe, just ṣàlàyé. Tó bá ti ṣàlàyé fún wa, àní nǹkan báyìí ni kò ṣe, nǹkan báyìí ni kò ṣe, nǹkan báyìí ni kò ṣe, gbágbára ẹ bá gbé kò ṣe. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló tún bọ̀. Ẹ jẹ́ ká fìpàdé sọ́la, Olódùmarè yóò ṣọ́wájú ọ̀la lọ. Oorun ayọ̀ la máa sùn. Bye for now. Thank you.